ó ga o nítorí owó bàbá ta ọmọ rẹ̀ Abuke fáwọn tó fẹ́ fi ṣoògùn owó. Ó jọ pé orúkọ kò rọ ọmọkùnrin Abuke kan tórúkọ rẹ̀ ń jẹ́ Lucky ẹni ọdún 24. Lucky kò ta Lucky rárá pẹ̀lú bí bàbá rẹ̀ ṣe ṣùúrùgùdù tó sì tà á fún àwọn tó ń wá Abuke láti fi ṣoògùn owó tí wọ́n sì pa ọmọkùnrin náà tí wọ́n yọ iké ẹ̀yìn ẹ̀ lọ. Àwọn ẹ̀ṣọ́ aláàbò kan tí wọ́n ń pè ní Onelga Ospak nípínlẹ̀ Rivers ló fọwọ́ òfin mú àwọn 3 kan. Ọ̀gbẹ́ni Ejike tí í ṣe bàbá Abuke ọ̀hún, Pastor Paul tó jẹ́ àbúrò bàbá olóògbé àti Pastor Ọlátóyè ẹni ọdún 54 tó bá wọn wá oníbàárà fún iké ẹ̀yìn ọmọ tó jẹ́ Abuke ọ̀hún. Wọ́n ní lákòókò tí wọ́n fẹ́ sáfi ìlú sílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò tẹ̀ wọ́n tí wọ́n sì gbá wọn mú. Aláròyé gbọ́ pé Pásítọ̀ Ọlátóyè jẹ́ pásítọ̀ ṣọ́ọ̀ṣì ìgbàlódé kan tó wà ní Ọ̀sápò lágbègbè Òmókù nípínlẹ̀ Rivers, ṣùgbọ́n àwọn èèyàn kò mọ̀ rárá pé iṣẹ́ ọwọ́ ò mọ́ nítorí ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n kà á sí àfìgbà tọ́wọ́ tẹ̀ ẹ́ lórí ìwà pálapàla tó hù yìí. Nígbà tó ń jẹ́wọ́ ipa tó kó lórí ọ̀rọ̀ náà fáwọn agbófinró, Pásítọ̀ Ọlátóyè ṣàlàyé pé Paul ló wá bá mi pé ẹ̀gbọ́n òun ìyẹn Ejike ní ọmọ ọkùnrin kan tó jẹ́ Abuke tó sì fẹ́ tà á dànù fáwọn tó nílò iké ẹ̀yìn ẹ̀. Mo béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni ẹ̀ṣẹ̀ ọmọ náà tó fi fẹ́ tà á dànù. Ó sọ fún mi pé ọmọ náà máa ń jalè nígbà gbogbo àti pé ìwà ìdọ̀tí tó máa ń hù yìí wà lára ìdí pàtàkì tí bàbá rẹ̀ ṣe fẹ́ jọ̀wọ́ rẹ̀ fáwọn tó bá nílò iké ẹ̀yìn rẹ̀ kí wọ́n lè yọ ohun tí wọ́n bá fẹ́ níbẹ̀. Báyìí ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ọ̀rọ̀ ọmọ ọ̀hún. Àwọn méjèèjì ni wọ́n sì mú ọmọ ọ̀hún wá sọ́dọ̀ mi pé kí n bá wọn wá àwọn ẹni tó máa ra iké ẹ̀yìn ẹ̀ lówó tó jọjú. Àwọn àjọ aládàáni kan tá a kọ́kọ́ rí tí wọ́n nílò èròjà kan tó wà nínú iké ẹ̀yìn rẹ̀ nílùú Òwèrè nípínlẹ̀ Imo láwọn máa san mílíọ̀nù 5 náírà fún wa. Lójú ẹsẹ̀ ni Ejike àti Paul tí wọ́n jẹ́ ẹbí olóògbé náà ti gbà pé kí wọ́n sanwó náà, ṣùgbọ́n mo béèrè lọ́wọ́ wọn pé èèló gan ni wọ́n máa fún èmi tí mo jẹ́ alárinà iṣẹ́ náà. Nígbà tí àkókò tó yẹ káwọn yẹn wá sanwó, wọn kò yọjú rárá. Bẹ́ẹ̀ ni bàbá ọmọ náà kò yéé pààrà ọ́fíìsì mi nígbà gbogbo láti wá béèrè lọ́wọ́ mi bóyá mo ti rí àwọn ẹlòmíràn tí wọ́n nílò iké ọ̀hún. Nígbà tó yá ni mo tún rí àwọn mìíràn nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn. Àwọn yẹn ní àwọn máa san mílíọ̀nù 10 náírà fún wa. Ohun tí mo sọ fún ọmọ yìí ni pé iṣẹ́ abẹ la fẹ́ ṣe fún un láti lè yọ ike tó wà lẹ́yìn rẹ̀ kúrò. Mo jẹ́ kó yé pé yíyọ tá a fẹ́ yọ ike rẹ̀ léwu púpọ̀. Ọmọ náà sọ fún mi pé kò lè sí ewu rárá pé ká yọ ike ọ̀hún dànù nítorí pé ọ̀rọ̀ ike náà pàápàá ti sú òun tóun sì ń wá ọ̀nà àbáyọ sí i. Àdéhùn tó wà láàrin àwa àtàwọn tó fẹ́ ra ike ẹ̀yìn ọmọ ọ̀hún ni pé láàrin oṣù 2 sí 3 gbogbo ètò máa tò. Lọ́jọ́ tá a sì ń lọ sílùú Abẹ́òkúta láti lọ ṣiṣẹ́ abẹ ọ̀hún, bàbá ọmọ náà fún mi lẹ́gbẹ̀rún 15 owó mọ́tò. Nígbà tá a sì débi tá a ti máa ṣiṣẹ́ abẹ ọ̀hún, àwọn ìwé kọ̀ọ̀kan wà tí wọ́n láwọn òbí ọmọ náà gbọ́dọ̀ tọwọ́ bọ̀ kó tó di pé àwọn máa ṣiṣẹ́ abẹ ọ̀hún. Lójú ẹsẹ̀ ni mo ti pé Ejike tó sì sọ fún mi pé kí n bóun tọwọ́ bọ̀wé náà. Ní kúkúrú, ọmọ ọ̀hún kú sẹ́nu iṣẹ́ abẹ náà, ṣùgbọ́n sí ìyàlẹ́nu mi, ọ̀tọ̀ ni ohun tí Pásítọ̀ Paul tí ṣe àbúrò ọ̀gbẹ́ni Ejike ń sọ lẹ́nu báyìí. Ṣe ló sọ pé òun kò lọ́wọ́ nínú ọ̀rọ̀ náà rárá. Ọ̀gbẹ́ni Felix Nwokaba tí í ṣe ọ̀gá àgbà àjọ Ospak ṣàlàyé fáwọn oníròyìn lórí ìṣẹ̀lẹ̀ náà pé àwọn ti fa àwọn èèyàn náà lé igbákejì ọ̀gá ọlọ́pàá agbègbè Yenagoa nípínlẹ̀ Bayelsa lọ́wọ́ kí wọ́n lè gbé ìgbésẹ̀ tó yẹ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.